Africa Content TV. Ayé yìí ó ju bó ti rí lọ torí wípé àwọn èèyàn tó bá wà ní ààyè kan àwọn ni wọ́n define ayé yẹn. Alhaji wa Abdulwasir Alabi Pasuma tó bá jẹ́ pé ilẹ̀ tọrọ lọ́dọ̀ Ọlọ́run ni kò lè tó yìí. Ó ṣeé ṣe kẹ́ ẹ tọrọ owó kẹ́ ẹ má tọrọ ìwà. Ó ṣeé ṣe kẹ́ ẹ tọrọ òkìkí kẹ́ ẹ má tọrọ àrísìkí. Ọ̀tẹ́ máa rí pé ó bìyọ́ndì pé èèyàn ló tọrọ èèyàn kò ń ṣe list èèyàn lélẹ̀ but list Ọlọ́run. Torí wípé tó bá jẹ́ pé list èèyàn ni kà á lẹ́ka kọ́ lóko lépítà kà máa tàṣà. Ó dàbí bàbá ẹ̀ lẹ́kàn sọ fọ́lọ́run pé mo ṣe fẹ́ rí but God choose you. You are a special human being. Ọlọ́run ní kọ̀ fún yín láéláé. Ọlọ́run ní kọ̀ fún yín láéláé. Ọlọ́run ti fi iye ohun tó pọ̀. Nǹkan tó Ọlọ́run ti tara yín yè countless. Ẹ̀yin náà ò ní dòkú lágbára Ọlọ́run. Ẹ̀ ní dòkú lágbára Ọlọ́run. Ẹ̀ ní dòkú lágbára Ọlọ́run. Ọlọ́run kọ́ wọlé ayé yẹn tí ń ṣàdúrà fún yín tẹ́ẹ̀ lè pàdé rẹ̀ láyé. Tẹ́ẹ̀ lè àwọn lè pàdé àwọn ibi tí wọ́n ti ẹ̀wà ẹ̀ lè débẹ̀ láì tí wọ́n dà kọ́. Àwọn kan mọ̀ òwe tó bá kàn gbọ́ Pasuma ìlú tó bá rí nǹkan wọ́n sì máa ṣàdúrà. Ìyá aláfíà ò ní jẹ yín o. Ẹ bá sọ Pasuma dáadáa mọ̀ yóò kàánú pé táìmù wo gan-an níwọ̀n àti ẹ̀ máa fi sinmi. Ṣùgbọ́n ẹni tí ọ̀bá rẹ̀ kò ní ìdí sinmi. Ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́ yìí. Lára yóò fi wá sọ pé a sì ní kọ́ mọ́ sinmi o. Àbí ibi tọ́rọ̀ dé nísìnyẹn tí wá ní ìdí sinmi báyìí ọ̀rẹ́ èèyàn nu. Torí ẹni tí òkìn alábẹ́ àdàbájá kò lábẹ́ fi sinmi. Ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́. Ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́. Ẹlẹ́gbẹ́ àwọn tó bí ní òní jẹ́ ọ̀rẹ́. Àlùkùránì tẹ gbójúlé tẹ gbẹ̀mí tẹ̀. Kéèrè àlùkùránì o. Ọlá pẹ́pọ̀ rẹ̀ àlùkùránì Ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́. Àárẹ̀ ara kò ní bá yín. Àárẹ̀ ọkàn kò ní bá yín. Àárẹ̀ àlàáfíà kò ní bá yín. Ọlá masha Allah la quwwata illa billah. Kò sí àdúrà tẹ́mi bí ẹnìkan lè ṣe lójú yín tó lè súnmọ́ dépò pé yóò tó lè súnmọ́ ìkàsílẹ̀. Alhaji Abdulwasir yóò wọlá orúkọ yín Abdulwasir ọba olùfàyè. Ọlọ́run ó tún gbà yín láàyè dáadáa jù báyìí lọ. Kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ jù lọ́mọlúwàbí. Gbogbo ohun tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ fi ń wo Ọlọ́run. Ohun tẹ́ ẹ̀ ṣe tọ́lọ́run fi àní mò ń yọ́nú sí lọ. Èṣù onígbà Canada ló kó lọ́wọ́ yìí. Ẹ̀ṣẹ̀ onígbà Canada ló kó lọ́wọ́ yìí. Àjọṣepọ̀ àwa àti yín ọ̀wá ní dàrú láyé. Àmọ́ ẹjọ́ ṣe dáadáa lọ́nà ni. Bá tí wọ́n ń fi dáadáa ṣe tí kálukú wa wọ́n ń sórí ire tí láti gbowó ara wọn bí nǹkan dáadáa. Ókè ẹsẹ̀ léyè mi ló try máa ṣe. Ókè ẹsẹ̀ léyè mi ló try máa ṣe. Dáadáa yẹn náà láwọn fi balọ̀ bẹ́ẹ̀ gbére. Ọ̀làgbà àwọn ọ̀là àpọ̀ta. Bá a ti ṣe àdúrà yìí kó dọ́dọ̀ gbogbo ẹ̀ ní ọlọ́run sí. Bá a ti ṣe àdúrà yìí kó dọ́dọ̀ gbogbo àti máa ń ṣẹ́. Alhaji Suleiman ẹ kú àlọ́bọ̀ Mọ́kà ẹ kú àlọ́bọ̀ Umura ẹ kú oríire ilé ẹ tún kú àlejò Ìyábọ̀ tó padà tó bọ̀ sí ọ̀dọ̀ yín. Ọlọ́run ó wu ọmọ náà yóò wu ẹ̀yin náà yóò wu gbogbo wa. Ohun tí wàá máa fẹ́lẹ̀ láàárín ẹ̀jẹ̀ ó ṣẹlẹ̀ báyìí wọ́n di ẹgbẹ́ lọ́mú dé níjọ́ bá fojú kanra wa èṣù dé. Ọlọ́run níjọ́ ṣe láàrin àjọ̀rá yín ṣe láàrin ẹ̀yìn àtẹ̀bí yín. Fáfíì Mr. D ẹ̀ ní ìbínú Ọlọ́run ẹ̀ ní ìbínú Ọlọ́run ẹ̀ ní ìbínú Ọlọ́run ẹ̀ ní kàgbákò. Ọlọ́run tó lẹ́rù wá bá ẹ gbé. Pasuma wonder Ọlọ́run tó lẹ́rù wá bá ẹ gbé o. Ọlọ́run tó lẹ́rù wá bá ẹ gbé. Ṣèbọ̀ Ọlọ́run tó lẹ́rù lólòṣùká. Ọlọ́run tó lẹ́rù wá bá ẹ gbé. Àdúrà ni màá gbà ó. Kì máa fi rí lè tẹ́. Àdúrà ni màá gbà ó. Kì máa fi rí lè tẹ́ o. Kò ní gbà tí máa ń tọ́jú bọ̀ lóra lábẹ́. Kò ní gbà tí máa ń